Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fòótọ́ ọ̀nù jáwé. Mo sì kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fòótọ́ ọ̀nù wàgbò. Á dára fún yín. Gbogbo ẹ̀yin eléwé àánú, gbogbo yín ó dára fún yín. Ẹ yé jáwé ẹ̀jẹ̀ mọ́. Ewé àánú ni ẹ máa já. Ewé ò ní gbòdì mọ́ wa lọ́wọ́. Ẹ wo ewé yìí. Orúkọ àmọ̀rẹ́ yà máa jẹ́ Dasa. Ewé Dasa. Ewé yìí dáa gan-an. Ó wúlò fọkùnrin, ó wúlò fóbìnrin. Ẹ̀yin obìnrin oní infection, ẹ súnmọ́ bí. Bọ̀dọ̀ onípọ́ngilá, ẹ súnmọ́ bí. Ṣé rí ewé Dasa yìí? Ẹ lo òyìnbó lọ́dọ̀ àwọn eléwé ọmọ. Ẹ lọ ọjà àtòkú bá a ṣe máa kà fún yín nínú audio program náà ní tó ń kà yìí. Ẹ lọ ọ̀ràn èèyàn nìbàdàn. Ẹ lọ ọjà Aba. Ẹ lọ Bòdè. Ẹ rí, ẹ lọ ọjà Amúsìn. Gbogbo bí wọ́n bá ti tewé ọmọ ẹ lọ ọbẹ̀, ẹlẹ́yìn ó rí ewé Dasa. Ṣé wá rí ewé Dasa yìí? Ẹ wá ewé àjàrẹ̀rẹ̀. Ewé àjàrẹ̀rẹ̀. Ewé wo ni jẹ́ ewé àjàrẹ̀rẹ̀? Àsùn òyìnbó òun ní jẹ́ bẹ́ẹ̀. Àjàrẹ̀rẹ̀ tòyìnbó ń bẹ, àjàrẹ̀rẹ̀ ti Yorùbá ń bẹ. Ẹ gbìyànjú kẹ́ wá ti tè bóun pẹ̀lú ewé Dasa. Ṣé ń gbọ́ mi? Ẹ sè é. Ẹ ga ìdán onígun sí. Ẹ sè é. Ṣé ti sè é? Ẹ máa mu ìdá kan. Ẹ da ìdá kan sínú bó. Ẹ máa jókòó lé. Kí lẹ́ni mo wí? Ẹ máa mu ìdá kan ní gbígbóná. Gbígbóná láíláí kọ́ o. Ẹ bá ti mu ìdá kejì, ẹ máa jókòó lé orí pọ́tì. Ẹ jókòó yẹn tí ìtì rẹ̀ yóò máa wọ̀ yín lára. Ẹ gbádùn mi. Ó dáa pípọ̀. Pàápàá jùlọ ẹni tí bá ń wojú Olúwa tàbí ẹ̀yin obìnrin tí infection bá pọ̀ lára yín. Ọgbọ́n infection púpọ̀ jù. Àwọn onígẹ̀ẹ́sì ní prevention is better than cure. Má dúró de kí àárẹ̀ òde ò tó lò ó. A máa lò sára lẹ̀. Kì í jẹ́ gbẹ́kúdè lára. Gbẹ́kúdè ti àkábá kọ́ ní wí o pé èèyàn fi prevent ara èèyàn. Pé aburú ò ní wọlé sí ọ lára ní infection. Pé òfin treat ara rẹ̀ sílẹ̀. O lè ṣe ní powder. O lè ṣe powder rẹ̀ kalẹ̀. Ó já àwọn ewé yìí. Ó sa síbòjì ọgbẹ́. Ó lọ̀ ọ́. Ó máa bù sínú omi gbígbóná. Tó bá gbóná dáadáa, bó ṣe mu, ó sì máa èyí tó heat yẹn, ó rí pé ó heat mọ́ ẹ lára. Ẹ wo, ewé ò ní gbòdì lára wa. Wọ́n lọ tán lẹ́nu, ó kùn ní kù bámbámú. Ó ń bẹ́ẹ̀ bí omi òkun. A máa fi ta wá lọ́rẹ. Ṣùgbọ́n fi ń da tí ẹ bá já ewé yẹn, tí ẹ bá ṣe ní àgbo yẹn, ó tún ṣiṣẹ́ ju powder lọ. Orúkọ mi ni Lukumon ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tẹ́nìkan ní bàbá ọgbọ́n lòun. Tẹ́ ẹ gbọ́ Lukumon ọmọ Ayédáre, kì í ṣèmi o. Kì í ṣèmi. Kí ni tó máa bàbá ọgbọ́n? Gbélé bọ́dọ́dọ̀ eléyìí yóò kọ́gbọ́n, bọ́dọ́dọ̀ eléyìí yóò kọ́gbọ́n, bọ́dọ́dọ̀ eléyìí yóò kọ́gbọ́n. Ọmọ tí ń jókòó tá àwọn àgbàlagbà tí ò ṣe ohun míì ju pé ń kẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ àwọn àgbàlagbà lọ. Ẹ rí bí àwọn àgbàlagbà ti sọ ọ́ lẹ́ẹ̀kọ́nù. Ibi wọ́n ti sọ ọ́ lẹ́ẹ̀kọ́nù. Ọ̀gbọ́ yóò yẹ wá kò ní yẹ ẹ lẹ́ o. Tí àwọn fídíò wa yìí bá dọ́wọ́ yín, ẹ má dé mọ́lé. Àwọn èèyàn nídìí ẹ pín fún wọn. Kí ni mo wí? Àwọn èèyàn nídìí ẹ pín fún wọn. Nọ́mbà wo lẹ lè fi bá wa sọ̀rọ̀? +2348032983298 +2348032983298 gbà kan sí +2348133155111 +2348133155111
Your phone number Benin +229 54651928 +229 54651928. Yẹ wá kò ní yẹ lẹ̀ ohun tá a fẹ́ lẹ́lẹ́dùà ṣe èyí tá a fẹ́ Elédùà yóò lè jìnnà sí wa. Gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ má béèrè àfọ̀ṣẹ o, má béèrè oògùn owó o, má béèrè oògùn bọ́n o, ìtọ́jú ara. Ọ̀rọ̀ ńlá làkàlà ni wọ́n ń jẹun ojú oorun ni iṣẹ́ rẹ̀ ọ̀lọ́ déédéé ni kàn sí wa àìsàn lọ́hùn gbogbo nǹkan ó padà sí dáadáa. Yóò yẹ wá kò ní yẹ lẹ́ o. Ire o, ire o, ire kàbìtì nílé gbogbo wa o.